ẹni kí ni yàtọ̀ tó wà láàrin anabi gan àti ar-rasul, anabi àti ránṣẹ́. àmọ́ bá a ṣe fẹ́ túmọ̀ anabi yorùbá ni òbẹ́ yìí gbọ́ yorùbá débẹ̀ sọ àmọ́ bá a ṣe lè túmọ̀ ar-rasul. ar-rasul ìránṣẹ́ yéésù jíṣẹ́ ìránṣẹ́ ẹni tá a ránṣẹ́ lára pa ránṣẹ́ ni pé yóò jíṣẹ́ ṣùgbọ́n ìtumọ̀ ọkọ rẹ̀ gángan ni kí ni ìránṣẹ́ ṣùgbọ́n anabi bas tala anabi lẹ́nìkan nínú àwọn ọmọ anabi adam aleyhi salam ìyẹn ni pé kò ní jẹ́wìn kò ní jàǹjànù anabi ẹnìkan nínú àwọn ọmọ anabi adam tọ́jọ́kùnrin kò ní jóbìnrin Allahu rán màláìkà sí iná láti sọ pé ìwọ tó ń pera rẹ̀ prophet anabi wo ni Allah màláìkà wo ni Allahu rán sí ọ májẹ̀mú rẹ̀ yọ jọkùnrin nínú àwọn ọmọ anabi adam Allahu rán màláìkà kà sí màláìkà wo ni Allahu rán sí ọ prophetess màláìkà wo rán sẹ́yìn now pẹ̀lú iṣẹ́ kan ẹlẹ́kẹta wọ́n ní kó wá jíṣẹ́ kan fún àmọ́ wọ́n á ṣe lọ́rùn àyàn lórí rẹ̀ kó jíṣẹ́ ń fẹ́ nìkankan nǹkan mẹ́rin ìlànà nàbì fi ń já nàbì ọkùnrin kan ní kìí ṣe obìnrin nínú àwọn ọmọ nàbì Adam kìí ṣe wín kìí ṣàǹjànù Allahu rán màláìkà kan sí pẹ̀lú iṣẹ́ kan àmọ́ wọn ò ṣe ń dandan fún kọjá ètò túmọ̀ sí pé níjọ́ tí màláìkà wa bá nàbì sallallahu alayhi wa sallam ní Gharu Hira ọkùnrin kan la nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ọmọ anabi Adam alayhi salam Allahu rán màláìkà Jibril sí pẹ̀lú iṣẹ́ kan iqra bismi rabbika alladhi khalaq khalaqal insana min alaq iqra wa rabbukal akram alladhi allama bil qalam allama al insana ma lam ya'lam. sàrìkì mẹ́ta ti pé ẹlẹ́kẹrin màlẹ́kà sọ pé tó bá délé jíṣẹ́ tó wọ́n ní tọ́sọ anabi wa di anabi ni. Iqra ni Allah fi ṣe ní anabi njẹ́ olúwa di rasul gbàtọ́ olúwa sọ pé ya ayyuhal muzammil àbí ya ayyuhal muddaththir qum fa anzir bas qum fa anzir dídé kó bẹ̀rẹ̀ ṣiṣẹ́ kìlọ̀ njẹ́ tó di rasul ajẹ́kẹ́ bí anabi náà ọkùnrin kan nínú àwọn ọmọ anabi Adam aleyhi salam Allahu rán màláìkà sí pẹ̀lú iṣẹ́ kan wọ́n á pa láṣẹ kó jíṣẹ́ wọ́n pa láṣẹ kó jíṣẹ́ ó sọ di rasul wọ́n pa láṣẹ kó jíṣẹ́ ó ṣẹ́kù ní nàbí séèyàn wá lè di rasul láì jẹ́ nàbí kò lè di torí ẹ̀ la sọ pé gbogbo ìránṣẹ́ ànábì ni ṣùgbọ́n kìí ṣe gbogbo ànábì ni ìránṣẹ́ màláíkà Mùsá wa wọn ò ní kó jẹ́ àjẹpá ànábì ni gẹ́gẹ́ bí baba ńlá wa Ádámù alayhi salam wọ́n bi ànábì wa sallallahu alayhi wa sallam sànábì ni àbí rasul ànábì ni ànábì ni kìí ṣe rasul ǹjẹ́ wọ́n á pa nàbíyù láṣẹ kó jíṣẹ́ tọ́ba wa jíṣẹ́ sọ́sẹ̀ kọ̀sẹ̀ àmọ́ wọn ò tú láàsì rẹ̀ táàfi wa sọ pé táàfi ránni sí ọ kí ló dé tó sọ fún wa wọn ò sọ pé kó jẹ tọ́ba jẹ ọ̀dà tí ọba jẹ kọ̀sẹ̀ eléyìí jẹba. wọ́n sọ pé lónìí yìí àwọn olùmọ̀ tí wọ́n ń pèpè lọ sí díẹ̀ sí Islam ṣé kò sí báwọn náà ti ṣe lè ṣe náà rí táwọn náà di nàbí ìbáwò ẹ̀yin náà ti máa ní sí pé kò lè ṣeéṣe so ṣeéṣe àbí ò ṣeéṣe
ènìyàn kan ọkùnrin nínú àwọn ọmọ anabi Adam tí Allah ṣe kí ni tọ́ra màláíkà wọn rán sí ọ màláíkà wọn rán sí òpùrọ́ wọn rán màláíkà sẹ́ni bọ́dì torí ẹ̀ lẹ́yìn náà ẹ̀kọ́ kí o kò túmọ̀ sí kẹ́ ẹ̀ máa gbìyànjú àti dà ànábì bá ṣé ìyànjú sẹ́nìkan dà ànábì rí Allah máa ń ṣẹ̀ṣẹ̀ ń tọ́ bá wò ní nínú àwọn ẹ̀dá rẹ̀ ipò kúrúntùtọ́ yẹ kálukú wa ni Allah gbèsè kò nídìí kọ́ ọ máa ṣe ńbárí ńbára tèmi náà bá lọ dá ànábì ní tẹ́ ò ní dá ànábì má tàn rẹ̀ dá.